ẹgbẹ́ alápatà nípínlẹ̀ Kwara wọ́n ti ń gbáradì láti ṣe ìfilọ́lẹ̀ àwọn olóyè tuntun ṣáájú. Ẹgbẹ́ alápatà nípínlẹ̀ Kwara wọ́n pé gbà, ṣùgbọ́n ìjọba ìpínlẹ̀ Kwara ti sọ pé òṣùṣọ́ báyìí ni obìnrin kì í fi gbálẹ̀ tí fi mọ, kí wọ́n ṣera wọn ní ẹyọ kan, kó jẹ́ pé ẹgbẹ́ alápatà ẹyọ kan ṣoṣo ni ó wà nípínlẹ̀ Kwara. Wọ́n ti wá dìbò, wọ́n ti yan gómìnà wọn. Ní báyìí, wọ́n ti wá ń gbáradì láti ṣe ìfilọ́lẹ̀ àwọn olóyè tuntun ọ̀hún, léyìí tí yóò wáyé ní ọjọ́ 25 oṣù karùn-ún ọdún 2025 tá a wà yìí. Ẹ já gbọ́rọ̀ lẹ́nu gómìnà wọn láti mọ báwo ni wọ́n ṣe ń gbáradì fún ayẹyẹ náà sí. Orúkọ mi ni Alhaji Saliu Jimoh aka Dangote. Ipò rẹ̀ dìbò ní ẹgbẹ́ alápatà. Èmi ni alága tuntun fún gbogbo ẹgbẹ́ alápatà ní ìpínlẹ̀ Kwara, that's National Union of Butchers, Kwara State Chapter. Ayẹyẹ ìfilọ́lẹ̀ olóyè tuntun tí a fẹ́ ṣe, ìgbáradì wa lórí ẹ̀, àwọn àlejò ń bọ̀ láti gbogbo irígun mẹ́rẹ̀ẹ̀rin Nàìjíríà wá síbi ètò ìfilọ́lẹ̀ ayẹyẹ gbogbo olóyè tí ó cut across the state local government ní Kwara State. Àwọn olóyè yìí cut across, so a fẹ́ fi ìfilọ́lẹ̀ ayẹyẹ yìí tí wọ́n fún gbogbo àwọn olóyè ní certificate. National President wa ló ń bọ̀ wá láti wá fún wa ní certificate yìí, tí gbogbo àwọn ministries kọ̀ọ̀kan náà sì wà ńbẹ̀, àti gbogbo aráàlú tán ní nǹkan ṣe pẹ̀lú ministry tó ní nǹkan ṣe pẹ̀lú àwọn alápatà bíi Ministry of Livestock, Ministry of Agric, Ministry of Health, Ministry of Environment. Gómìnà wa ọlọ́lá jùlọ Gọ́vnà Abdulrahman Abdulrazak, àwọn náà ń bọ̀ wá síbi ayẹyẹ yẹn láti wá fi certificate lé olóyè tuntun fún ẹgbẹ́ ẹyọ kan ṣoṣo tó jẹ́ recognized union fún gbogbo alápatà ní ìpínlẹ̀ Kwara. Ayẹyẹ yóò wáyé ní gbọ̀ngàn Ultimate Event Hall, gbọ̀ngàn ayẹyẹ ńlá tó wà ní Yidi Road ní event yóò ti wáyé. A ti mú aṣọ àǹkárá tí ó yẹ pé gbogbo àwọn ọmọ ẹgbẹ́ alápatà throughout Nigeria, kì í ṣe Kwara nìkan ni wọ́n ti bá a mú aṣọ yẹn. So aṣọ yìí gbogbo àwọn tí ó wà ni wọ́n wọ̀ ní ọjọ́ náà. Aṣọ ṣe dandan fún gbogbo ọmọ ẹgbẹ́ pátápátá, gbogbo ọmọ ẹgbẹ́ ló gbọ́dọ̀ wọ aṣọ. Ṣùgbọ́n àwọn àlejò tá a pè, a fi àyè lẹ̀ fún wọn láti wá pẹ̀lú aṣọ tí ó bá wù wọ́n fún àwọn àlejò pàtàkì tí wọ́n fẹ́ wá. Àwọn ètò tí ó ṣe pàtàkì ni ó wà ní àlàkalẹ̀ látọ̀dọ̀ àwọn kọ́mítì fún ayẹyẹ yìí. Àwọn ètò tí ó ṣe pàtàkì bíi kí ìjọba kí wọ́n mọ rírì wa àti pàtàkì iṣẹ́ wa, àti pé eléyìí yóò fún ọ̀pọ̀lọpọ̀ ọmọ ẹgbẹ́ ní àǹfààní, àti pé tí gbogbo Nàìjíríà náà showcase pé National Union of Butchers wà throughout Nigeria, torí pé throughout 36 states ni gbogbo àwọn chairman ní gbogbo the whole federation ó ti wá síbi ayẹyẹ, the president wa náà sì wá síbẹ̀. So inshallah kẹrin ọjọ́ náà ọjọ́ ìdùnnú ló máa jẹ́ fún gbogbo wa. Jimoh Ọláníwájú, mo jẹ́ kan lára àwọn stakeholders. Pẹ̀lú bí Ìmúra sílẹ̀ àwọn ọ̀tá pé à ń ṣàdúrà náà, Ọlọ́run kó jẹ́ kí ọjọ́ náà kú láyọ̀ àtàlàáfíà, Ọlọ́run má fàbùrù sẹ́nì kankan. Àtàwọn táwọn wà nítòsí tí wọ́n ń bọ̀ wá, àtàwọn táwọn wà lókèrè, Ọlọ́run jẹ́ ká òkú dé láyọ̀ àtàlàáfíà. A sì rọ ìjọba wa kí wọ́n ṣe ìrànlọ́wọ́ fún wa lórí bí ètò náà ṣe kẹsẹ̀ jáde tí kò fi ní kẹwàá ní ààbò. Alhaji Sulaiman Mohammed Jamiu, tí gbogbo èèyàn mọ̀ sí Alhaji Ọlọ́rẹ̀. Mo jẹ́ ọ̀kan lára stakeholder nínú ẹgbẹ́ alápatà nípínlẹ̀ Kwara. Mo sì tún jẹ́ ìkan lára olóyè tuntun tó jẹ́ legal adviser nínú ẹgbẹ́. àwọn olóyè tuntun. Ìmúrasílẹ̀ wa a ti gbéradì fún gbogbo ìnáwó tí a fẹ́ ṣe lórí ìfilọ́lẹ̀ olóyè tuntun ẹgbẹ́ alápatà ní ìpínlẹ̀ Kwara. A ti rọ gbogbo àwọn tí ó ń bọ̀ láti different places náà, different states, láti pé kí Ọlọ́run jẹ́ kí wọ́n gúnlẹ̀ ayọ̀. Ayẹyẹ tí wọ́n bọ̀ wá bá wa ṣe, k'Ọlọ́run kó jẹ́ ayẹyẹ oríire fún gbogbo alápatà nípínlẹ̀ Kwara. A ti gbéradì fún ayẹyẹ ìmúrasílẹ̀ náà
púpọ̀, ọlọ́run kó dẹ̀ bá mọ́jọ́ náà dání.